níṣẹ́jú àáyá ní ìròyìn. ìròyìn níṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn níṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o káàkiri gbogbo àgbáńláyé mo kí yín káàbọ̀ sí ìkànnì Jígí Alára 24. orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ Abímbọ́lá Babalọ́lá. ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára. ọmọ Nàìjíríà ẹ máa retí èrè oko rẹpẹtẹ láìpẹ́. mínísítà ètò ọ̀gbìn ṣàlàyé. Bobrisky ṣe ayẹyẹ ìpadàbọ̀ rẹ̀ láti ọgbà ẹ̀wọ̀n Kirikiri nínú ọkọ̀ ojú omi ní ìpínlẹ̀ Èkó. ìjọba Nàìjíríà sọ ohun tí yóò ṣe fún àwọn olùwọ́de tó ń gbé àsíá ilẹ̀ òkèèrè kiri lásìkò ìwọ́de. ọwọ́ DSS tẹ àwọn télọ̀ tó rán àsíá Russia fún àwọn olùwọ́de ní Kano. àwọn olùwọ́de jí ìbọn àtàwọn ẹrù òfin mìíràn kó lásìkò tí wọ́n ń fọ́ ilé ẹjọ́ ní Kano. ìjọba ìpínlẹ̀ Kaduna kéde kónílé-ó-gbélé o. àwọn alága ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ tako ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ o. wọ́n ní kí owó àwọn kó wà lápò ìjọba ìpínlẹ̀. arábìnrin tó gbé ìkòkò tí kò sí nǹkan kan nínú rẹ̀ lọ síbi ìwọ́de lẹ́kọ̀ọ́ ṣàlàyé ìdí tí òun fi ṣe bẹ́ẹ̀. ọmọ ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ tí yóò gba góòlù ní ẹ̀ka àwọn obìnrin nínú ìdíje Olympic ti 2024 wọ́n ti mú wọn o. àwọn ológun olóró rẹpẹtẹ eléyìí tó ń kó oògùn olóró sínú agolo oúnjẹ ọmọ lọ sí òkè òkun. tó kí ń dùnkò pọ̀ ànírètù báyìí lọ lábala ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí Alára 24. orúkọ tèmi ò yípadà, èmi ni Ọ̀dẹ́mọ Abímbọ́lá Babalọ́lá. ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí, kẹ́ bá wa share, kẹ́ pín lógúnlógún, kẹ́ pín lọ́gbọ̀n títí di ìgbà mìíràn tá ó fi re àtayọ̀ pàdé. ire o, ire lójú owó rí. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.